ṣé máa ṣe àwọn àgbọ̀n létí ẹni o. sọmọ máa bó ń bẹ ní túngbà. sọmọ máa bó ń bẹ ní o. lójú Kristẹni o. tẹ́ bá mú Jésù àdìjà bá a sí wọn lóye. àlàyé lójú àwọn Mùsùlùmí o. tẹ́ bá bú ànábì àdìjà bá a sí wọn lè fi é. ṣó ń bẹ́rí àbò ń bẹ̀bẹ̀. pélé lónìí ṣó ń bẹ́rí àbò. lójú Mùsùlùmí o. lójú àwọn Mùsùlùmí tó bá bú ànábì àdìjà bá a sí wọn lè fi hàn o. àti pé ọ̀gá onímọ̀tò dákúnyà yà wá síre ọba tí òwò tẹ̀ pákótó yàtàbò. bàbá onímọ̀tò dákúnyà yà wá síre ọba tí òwò tẹ̀ pákótó yàtàbò. níbi tẹ́lẹ̀gbàrà ń ṣiṣẹ́ tí ó lò lọ́wọ́ bárò tí ó arọ́ tí ò lè rìn òun ralẹ̀ òun kọ́lé àlàyé arọ́ tí ò lè rìn òun ralẹ̀ òun kọ́lé kádàrá ògbóògùn ayé kádàrá ògbóògùn àkúnlẹ̀yàn ẹ̀dá ó ṣòro láti àkúnlẹ̀yàn ẹ̀dá ó ṣòro láti padà tí ó bá rí jẹ rántí ẹni tí ó bá rí jẹ aláwọ̀ bá wá bá ṣe é dákun má sọ wá dán ní ọ̀rẹ́ yìí ìyẹn mọ̀ ṣe sọnù láyé wa o. ẹ̀bẹ̀ yìí lẹ́bẹ̀rẹ̀ ohun tí ẹ fẹ́ o. ẹ̀bẹ̀ yìí lẹ́bẹ̀rẹ̀ ohun tí ẹ fẹ́. ẹni bá ń fẹ́rẹ̀ máa rí rẹ̀ gbà. ẹni fẹ́ bí máa rí bí lójijì lẹ́bẹ̀rẹ̀ o. ṣèbánu yín lẹ́ fi bèrè ohun tí ẹ fẹ́. ẹni bẹ̀rẹ̀ máa ríre gbà ẹni ṣe bí bíápá lójijì lábẹ́rẹ́ o ẹnu yín lọ fi bèrè ohun tí ẹ fẹ́. lẹ́bẹ̀rẹ̀ o. ṣèbẹ́nu yín la fi bẹ̀rẹ̀ ohun tí ẹ fẹ́. wọ́n lágàdé tàlàyé ń fẹ́ o tìrìlẹ̀ dáná ń fẹ́ o ta ni wọ́n ń fẹ́ o tìrìlẹ̀ dáná ń fẹ́ o. ọ̀rẹ́ méjìlá ìyá ọlọ́pẹ́ súnmọ́ ìdí ọ̀sán làmọ́ lábẹ́rẹ́ ìyá ọlọ́pẹ́ látún ti ṣeré lọ́wọ́lọ́wọ́.
máa kú lọ àtà ìgbésẹ̀rẹ́ lọ́wọ́ ìbànú bí lábẹ́rẹ́ àyọ̀ lọ́gbẹ́. ọmọ dáàdi ẹ̀kúnlé olóyè bá aṣọ baraka. ọmọ bá aṣọ ògúnlé. ọmọ bá sí ìjọba. sílẹ̀ kẹ́ bá jẹ Olùbàdàn fújì kojú wọn. máa kú lọ àtà ìgbésẹ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́. oyin ló mọ bá nà mí ọmọ bàbá gazu oje ìbáṣọ ọlọ́gbìn akẹ́bà ìjàlá mú wa. àti sọ pé ọjọ́ sí tán bẹnu àtẹ́lù ó ti wá dọ̀wọ́ tí ìjọba ò dọ́pẹ́ ó ti dọ́pẹ́ sí pé ojoojúmọ́ là ń dúpẹ́ àwọn tá a tún pín nínú ẹ̀ àwọn kan sọ pé àfọ̀pẹ́jọba àbọ̀pẹ́ ọpẹ́ mi lamẹ́ríkà kọ́ ló máa bá ẹ̀rọ jẹ́ ọba so. oyinlọmọ tirẹ̀kẹ́ àjẹjẹ pọlọ́gàdé ẹ̀yìn tí má kọ́ ọlọ́gbà tí rí mọ́lẹ̀. a ní àwọn ṣe fàájì fún ọ ní o tìrí mọ́lẹ̀ ìmọ̀lẹ̀ o. ọmọ bá a sí ìjọba Mr. BBR rí ọlọ́gbẹ́ Brainbox Researcher Ìbàdàn fi oyin rà yọ ọlọ́gbẹ́ ìsúnmọ́ ènìyàn tún gbà BBR Brainbox Researcher Ìbàdàn fi lábẹ́rẹ́ àyọ ọlọ́gbẹ́ kúnlé ọmọ dàdí kúnlé olóye ìbáṣọ. gbogbo Brainbox tó bá ṣẹlẹ̀ dáradára tún gbà gbogbo ọpọlọ. gbogbo ọpọlọ tó bá ti fẹ́ máa yẹ tó bá fẹ́ máa ṣeré dérédé tún gbà àlàmúnálẹ̀ máa tún ṣe. tó bá ti fẹ́ máa sọ yàmàyà máa tún gbà ọlọ́gbẹ́ tí rí mọ́lẹ̀. a jẹ́ pé Brainbox ẹ̀ ti fẹ́ máa dàrú yíyan tún gbà ọ́. èmi adé tún ṣe tí rí mọ́lẹ̀ yọ ọlọ́gbẹ́. iṣẹ́ làádá ní alámú. wàhálà. fíìmù tẹ́lẹ̀ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀sì. kò tí ó ṣe má bẹ̀ẹ̀. ẹ jẹ́ kó máa mọ̀ pé ilé tọ́lọ̀ gọ́là lábẹ́ ó ti dájú kò ṣe ẹ̀rí bá lọ gbìyànjú ẹ o bọ́lá òde bẹ́ẹ̀. èmi ọmọ bá sí ọ lè dé nígbàrá wọ́n bá lọ́ndẹ̀ òun ní pàṣẹ òun ní náírà òun ní bàbá ògbàgbà lọ́nà. alẹ́ ìlú ẹ̀lámi ìmọ̀lẹ̀ tí wọ́n rí wọ́n máa bọ́lá òun dọ́là òun fún ní ìrò òun pẹ́ràn fún bàbá òun ṣe pátí bọ́lọ̀ tó ń gbà tíráàkẹ́ bàjẹ́ lẹ́mú mọ́lẹ̀ ó Ọlọ́run ló ṣàánú mi ó bàbá ló ṣàánú mi. ó Ọlọ́run ló ṣàánú mi tó gbà ó bàbá ló ṣàánú mi. òun bàbá ló ṣàánú yàrá òun bàbá ló ṣàánú mi. tàbá ṣeré tán bí orí sọ fún agani a máa lọ bá bàbá wa aláṣẹ sọ fún wa a máa lọ bá wọn ṣàjọyọ̀ àríyá ìtọ́jọ́ bí wọ́n ti rẹ́kẹ̀ bàjẹ́ lámúyín lọ
àlọ́wọ́ ọlọ́run ló ṣàánú mi. Ohun bàbá ló ṣàánú mi. Bọ́lágadé olè ti dé bẹ́ẹ̀ kémi tó dé olè ti dé bẹ́ẹ̀ kémi tó dé ṣùgbọ́n tó ṣì wà ní o àjọmọ́dé bẹ́ẹ̀ nájọ́ máa gà á kémi tó dé àlàyé olè ti dé bẹ́ẹ̀ kémi tó dé ṣùgbọ́n tó ṣì wà ní àjọmọ́dé bẹ́ẹ̀ nájọ́ máa gà á. Olè ti dé bẹ́ẹ̀ kémi tó dé. Iná mi láì ọmọ bàbá ẹ lè ti dé bẹ́ẹ̀ kémi tó dé. Ṣùgbọ́n tó ṣì hàn ní àtiwájọ́ débẹ̀ láti jọta o. Olè ti dé bẹ́ẹ̀. Àlàyé olè ti kọ́lé kémi tó kọ́. Ìmọ̀mí láì wọ́n lè ra mọ́tò kémi tó ní. Ṣùgbọ́n tó ṣì wọ̀ ni àjọ máa débẹ̀ nájọ máa dà ọ́. Kémi tó dé. Ṣùgbọ́n tó ṣì wọ̀ ni àjọ máa débẹ̀ nájọ máa dà ọ́. Ẹ̀yin tèmi mọ níṣẹ́ bá wá sí pọ̀ lójú ẹ̀yìn o. Bá a sì pọ̀ létí gan, bá a sì tún pọ̀ lójú mi o. Lójú Kristẹni o, bẹ̀bú Jésù àdìjà, bá a sì pọ̀ lé. Ani báàsì wà lè sí ya. Mọ ní o báàsì wà lójú yìí o. Oyinda báàsì wà létí náà lójú Kristẹni bẹ̀bú Jésù àdìjà. Lójú àwa mùsùlùmí bẹ́ẹ̀ bá bu àná bíà kiri lẹ́ra àná níjà o. Èmi dàrú ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ọmọ ìmọ̀lẹ̀ àlùbáríkà ọmọ àlùbáríkà àlàmú lójú tìrì ilẹ̀ ẹ̀dá yìí ó bẹ́ẹ̀ bá bú Pasuma níjà. Wọ́ọ̀sì bá a ṣe pọ̀ fa. Ó pọ̀ fa, ó kárí àbó bẹ́bẹ̀. Má jọ bẹ́ẹ̀ mọ́ tọpọ̀ tún jọ bẹ́ẹ̀ mọ́ láyé ẹ bá a ṣe pọ̀ fa. Wọ́ọ̀sì.
máa kan ló bá pe nọ́mbà ni aláàjì lẹ́dà mu ni sà wọ́n aláàjì lẹ́dà mu ni sà mò ń da yín ló sà ok ẹ máa tọ́ mọ́ra bí kò máa tọ́ bẹ́ẹ̀ mẹ́ ẹ tọ́ ẹni kò máa tọ́ bẹ́ẹ̀ mẹ́ máa sí pọ̀ fá. lójú lẹ́dà yìí o tẹ bá bó bá sùn máa ń lè so. ọlọ́gbẹ́gúnlé ọmọ bá jẹ́ akẹ́bà jẹ́ o ọlọ́gbẹ́ tí ìyá akẹ́bà jẹ́ gbọ́ mi dáadáa o. oyin ló máa akẹ́bà jẹ́ o. nlé ọmọ bá a sí náà nù ó tírí mọ́lẹ̀ ó wọ́n fẹ́ bí wọ́n kọ́ ọkùnrin. ẹ̀yin tèmi ẹjọ́ wọ́n lọ́ọ́ bá sọ gbòǹde ìbáná fi oyin rà sínú ayé ẹnìkan. wọ́n rò lùwà ẹ̀ tí a sọ pé kọ́lọ́ máa ẹ̀ dé o. ẹ̀yin tí wọ́n ti rí àkàbà ìgbàdúpẹ́ lọ́wọ́ yín jẹ́nẹ́rálì ẹ̀yin tẹ̀ ń porí lẹ́dà nígboro ẹ̀yin tẹ̀ ń porí lẹ́dà tí rí o lórí ọdíò máa kẹ́mọ̀ ṣe ẹ̀yin tẹ̀ ń porí lẹ́dà o lórí íńtánẹ́ẹ̀tì o tìrì mọ́lẹ̀ yẹn ṣeun. Thunder ẹ̀yin tí TikTok nàlámù ẹ̀yin tí èmi àlábọ̀ yìí rà lórí Facebook ẹ̀yin tí èmi ní Instagram àràmù ọlọ́gbẹ́gúnlé ẹ̀yin tí YouTube ẹ̀ mọ̀ ọ́ lábá ẹ̀ka mi ní wáyé sí ò lágbára lọ. Etí dàbí gbọ́ mi làbára kò ní bí. Ojú dàbí mi kò ní fagúnlé. Aláfíà ní sọ́nù lára gbogbo wa mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn jẹ́nẹ́rálì ọjọ́ ọkùnrin ni ọjọ́ obìnrin ni o ọjọ́ ọmọdé ọjọ́ alàgbàlà mú mi mọ́lẹ̀ o sírí mọ́lẹ̀ sọ pé ṣe alámúmọ́ sífìlà àfẹ́rẹ́ ìbọ̀dẹ̀ ẹgbẹ́ ṣe. ẹ̀yin lọ sọ pé tá a bá kọrin sírí mọ́lẹ̀ yóò pé yín ẹlọ́rin tèmi sírí lẹ́dà lóhùn yín o ẹlọ́nùjọ́ tèmi sírí mọ́lẹ̀ lẹ́fẹ́ máa jó. àlọ́yìn tí ẹlẹ́nùjọ́ ìbáná fi lábẹ́gà lẹ́fẹ́. ọlọ́ọ̀lọ́ náà ni àmọ́ gbọ́ngàn ṣe sírí mọ́lẹ̀ àtàlẹ́ ní dátẹ́lẹ̀ lẹ́yìn àná bí ètí ni mọ́lẹ̀ o. àti dáàdi mi bá so ọmọ ìyàwó aná mi ìbáraka
o lè máa dáàdì Kúnlé proprietor yàrá bí o ọlọ́pàá kẹ́ bá jẹ́ Kúnlé. wọ́n máa ń tẹ́ wíṣí ní akẹ́bàjẹ́ sí ní odi àlùraga mọ́lì. oní tẹ́lẹ̀ wọn ò ṣe kò fi ẹni kankan. kò fi èmi gan tíri mọ́lẹ̀ tí mò ń kọrin o. pé mo máa ń ní sàgbáyé o. wọ́n máa mọ̀ mí tíri mọ́lẹ̀ o. ọlọ́bàdì wọn dára mú. ibi títí di àná mú mi ní mọ́lẹ̀ wọ́n ń gbórin lẹ́dà wọ́n ń jó. ó ṣe ọlọ́run bàbá o. ibi tí Kúnlé ohun mi ti débẹ̀ ẹ̀ tí ni mo lọ o ọ̀rọ̀ mi ti débẹ̀ wọ́n dẹ̀ kó mi jẹ́ ó ṣe ọlọ́run bàbá Kúnlé àtẹ̀ntì mọ̀ ti rí mọ́lẹ̀ tó já síwájú gbàgbé Alábí Pasuma o ayúlá yíbọ̀ lọ́wọ́ yẹn nu. lọ́wọ́ tó àì ẹgbẹ́ náà lẹ́dà mo wá dúpẹ́ tèmi ti rí kàtígórì tí mo wà kàtígórì ìbọn sàdọ̀sí mọ́ ló mú náà àwọn ọ̀dọ́ àtọ́bí ìdìbò ní ló máa ń fara ní ìpínlẹ̀ sọ fún ọ. ọlọ́wọ́n àbí súnmọ́ sí o láti bẹ̀ lọ kí n tún dìde. o ṣe gbogbo sí aláṣẹ. oyinla mo dúpẹ́ tẹ̀mí ti rí akẹ́jù kàtígọ́rì tí mo wà kàtígọ́rì yé. kọ́ńtà. star tó mú ní ọlọ́mọ àbí súnmọ́ sí o láti bẹ̀rẹ̀ lọ́kẹ́ tó dìbò. yàtọ̀ wọ́ọ̀ṣì. alamusiri ìmọ̀lẹ̀ rẹ̀ tó máa bọ̀ tó máa dẹ̀mọ̀ ọ̀la. oyin lọ́mọ tí a kẹ́ra jẹ́ tó máa bọ̀ tó bá dẹ̀mọ̀. ìbáyìmọ̀ mi ilẹ̀ ìrè tó máa bá tó máa dẹ̀wọ̀n olùsíwé tó máa ṣe tí o mọ dorí mi bùdé fàṣọ láti tó kò mọ 1 2 3 débi tó máa mọ abc lùsẹ̀. wọ́n láì tí àlàyé ìhànlá múra mo fọ́. Escaper akọ́nà àfọ́bọ̀ lórí Escaper wọn náà ń sàálà yìí Escaper mo fọlọ́ òkúra Escaper súnmọ́ bí ilẹ̀ ìyá sí o mo fọlọ́ òkúra láàdé mi tí wọ́n lóye á sí mi yóò máa. Láwọn tẹ̀mí o máa ń wí alámú. Wọ́n ní tí ìrìn ládàá sálámù tẹ̀lé wọn ò tẹ̀lé lùsà àlàmùsá ní choice wọn. Kó lọ bẹ́ẹ̀ mo fẹ́ kó má lọ bẹ́ẹ̀ mo fẹ́.
kiri lọ́dọ̀ tẹ̀lé wọn ò tẹ̀lé lùsà àlàmùsá ní choice wọn kò lọ ọmọ aláàjì tó máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Oya kí la bá ní gẹ́gẹ́gẹ́gẹ́ takùn tí o sáré. Ilẹ̀. Ilẹ̀ bá ní gẹ́gẹ́gẹ́gẹ́ yóò sáré o. Agunfẹsẹ̀ alẹ̀ o, àtọ̀ni mú fógun ẹranko o, fógun ẹranko, fógun ẹranko. Agunfẹsẹ̀ alẹ̀ o, fógun ẹranko. Mo ti wá ní gbajúgbajà tó ń gbà nínú ilé náà. Mo ti nígbà. Ọjọ́ òyìnbó lẹ́yìn o tí o mọ̀ pa ní kọ́. Ọjọ́ òyìnbó tí o mọ̀ pa ní kọ́. Wọ́n ní ẹ máa sọ̀rọ̀ tí o dáa. Wọ́n ní ẹ máa sọ̀rọ̀ tí o dáa. Ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn mọ́ kí ló dé. Ẹ sọ̀rọ̀ tí kò wúlò. Kákọrin tó lọ́gbọ́n àmì mọ́lẹ̀ tí wọ́n ní. Àlejò tó dé tí wọ́n pa. Gbẹ́lẹ́gàdé mi ìmọ̀lẹ̀ lókè lọ́wọ́. Kákọrin ọlọ́gbọ́n tí rí ìmọ̀lẹ̀ kọ́gbọ́rí ọlọ́gbọ́n. Àlejò tí rí ìmọ̀lẹ̀ tí wọ́n ní o. Ẹ máa sọ̀rọ̀ tí o dáa. Àní ẹ máa wo wa tí o dáa. Aláyọ̀ ẹ máa sọ̀rọ̀ tí o dáa. Tàdíwájọ́ ẹ máa sọ. Tẹ̀yẹ máa wù wá. Tẹ̀yẹ máa wù wá. Tẹ̀yẹ máa sọ̀rọ̀ tí o pé. Àbòsí ni wọ́n ń pè é o. Rìkísí ni wọ́n ń pè Yẹkúnlé. Aláyé máa ń wá tí ò dáa. Àlámọ̀gbà akẹ́bàjẹ́ mo sọ. Àní ayé máa ń wá tí ò dáa sẹ́ẹ̀. Mo bẹ̀rẹ̀ ayé máa ń wá tí ò dáa. Ẹ máa ń wá tí ò dáa Kúnlé. Ìmọ̀bílẹ̀ alùbáríkà àti ìròyìn dáa Kúnlé. Aláwọ̀ aláyé tí rí mọ́lẹ̀ àgbò ní nọ́ńgbà. Wọ́n dẹ̀ kí n kọ́yán orin tàwa kéré rí. Nígbà tí àríyáwó máa débẹ̀ wọ́n á. Ọlọ́ni tí rí ìmọ̀lẹ̀ èmi kọ́ o. Àgbò mi o. Yes, nígbà tí àríyáwó máa débẹ̀ wọ́n á ná. Aláyé ọlọ́ni tí rí ìmọ̀lẹ̀. Oyin lọ bára bọ ogúnlé àní ẹjẹ wọnú sí ẹ ìbáná fi ọyìn náà ká sọ̀rọ̀ lọ ogúnlé mákùnlá yìí ó mákùnlá rẹ ò tí rí mọ́lẹ̀ ẹ̀gbọ́n yín lọ ọlọ́gbà akẹ́bà ìjà làwọn wa ẹ̀yin tí mákùn sí mèrì o sítùngbà òyà jẹ́ ẹ̀ka tó kò lé. Alamu ti rí mọ́lẹ̀ màmá rẹ̀.
oyin lọ́mọ nínú bùtù màmá rẹ̀ ọmọ àlejò náà bùtù bá. Pẹ̀gúnlẹ̀ wo ìtìrí mu nìyí wú ìmẹ́nu fi mu lè kúlégúlé. Yìí ní máa kú ó bọ́ sí tẹ̀tẹ̀ dé wá ó kọ́ tẹ̀ ẹ̀gúnlẹ̀ ó bọ́ sí tẹ̀tẹ̀ ó kọ́ tẹ̀ tìrì mọ́lẹ̀ lójúmọ́ kò tìrì mọ́lẹ̀ àlàmúyìnlá alókọ́ tẹ̀ jẹ́ ká tó kò lè. Ẹgbọ́n mi náà lọ́gbẹ́gúnlé. Ẹ̀yin ti má kú. Ó jọmọdé. Ó jágbàlagbà nínú àdúgbò yìí. Ó jẹ́ àwọn bàbá wa lọ́lọ́dún ní ọ̀làmú ọlọ́gbọ́n. Kódà jẹ́ lálẹ́bí ní ẹjọ́ o. Ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ dáadáa. Andẹ́ kẹ̀dẹ̀ bá mi sàmì àdúrà yìí o. Ènìyàn ọlọ́gbẹ́ onílọ́ọ̀dì ten lè ní pátí 2024 àwọn ẹni máa kó tí rẹ kẹba ìjà làmúdà gbé dẹmọ ẹyin tí máa kú ẹni sọ́gú. ẹjọ́ àtẹ̀yìn strings mi ò kárí wọ́n máa pọ̀ jù. Thunder. Ẹjọ́ kìí sọdún àgbẹ̀jọ́ fẹ́yìn tí máa kú ọ lọ́rẹ́ méjì Bọ́lágadé ní ìdí ọ̀sán ẹjọ́ kìí sọdún àwọn ò lè má ṣe káwọn má sọdún àmì fún ẹ aládùn àlàwọ̀ àlàmúlọ̀ àbákà àwọn olóògùn. Ohun gbogbo lágbára ọlọ́gá àwọn olóògùn. Bọ́lágadé mi ò láfọ́ṣẹ́ o. Mi ò ní ṣìgìdì tìrì mọ́lẹ̀ tó gbé po ìmọ̀lẹ̀ sọ fún wọn. Ọlọ́run làwọn àdìmú o. Ẹyin ti máa kú. Ó jọmọdé, ó jọlọgbà. Àtẹ̀yìntẹ́ wọ́n bí tẹ́ kì í ṣe ti máa kú etí rẹ̀ kẹ́bà àjọ gbogbo wa ní ọjà gbogbo. Káàdẹ̀jọ́ sàmì àdúrà ẹni. Ẹni ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ọdún 2024. Ọlọ́run wọlá nǹkan mẹ́wẹ̀ẹ̀wá tá a máa kà yọ ọlọ́gbẹ́. Ọlọ́run jẹ́ kó ṣe mọ́ ọlọ́run tí ìyá kẹfà ń jà tèmi gangan. Òǹkà mẹ́wàá ó ní mo máa kà èmi lọ ní 10.
ọlọ́run ọba àjọ o. olólùwọ̀n ọba àjọ o. ọlọ́run wọlá ó kan ọ̀dà. kọ́lọ́wọ́n bá kọ́wọ́lá ó kan. ayé gbogbo yín ò ní kọ́gúnlé. ayé gbogbo wa ò ní kọ́ tí ìdákẹ́ bàjẹ́ àlámọ́ agbára lọ. máa ó lẹ́yìn dáadé ìmẹ́sọ́. Waskami wasiu, waskami wasiu. Ọlọ́run wọlá ó kọgúnlé ọ̀rọ̀ gbogbo wa ò ní kọ́ tí àlàmú kọ́lọ́n kó wọlá èjì àníjì sọ́fì ayékúnlé kọ́lọ́n kó wọlá ẹ̀ta ayé wa ò ní ta tíra kẹba ìjà àlàmú ẹ̀mọ́ bá mi gbọ́ ọlọ́run wọlá ẹ̀rín ẹ̀rín ayọ̀ la máa rí. ẹ̀rín ayò ni wọ́n lẹ́nu wọn lọ bá dán lágbára lọ. ọlọ́run wọlá àrùn ò ní ṣe wá àrùn ò ní gbọ́ àdó tí ọjọ́ bá dán lágbára lọ. ọlọ́run agbègbè àwọn ẹ̀gúnlé wọlé ẹ̀fà ogun àwọn alamọ tá a bá lọ fà lọ́kọ̀ ara wa tí rí akẹ́bà ìjà lámọ̀yìn lọ ọlọ́fà lé wa lọ́wọ́ wọlé ẹ̀jẹ̀ ogun ajá ànisáré ẹ̀jẹ̀ ànisáré ìjà làmọ́ ọlọ́pẹ́ ẹ̀yin tí má kú kọ́lọ́kọ́ wọlé ẹ̀jẹ̀ gbogbo tá a bá fẹ́ máa jọ ni. ìmọ̀ràn ta kò ní jọ lé wa lórí ọlọ́run ọlá ẹ̀sán ọlọ́run dákun jọ̀wọ́ o gbogbo gbà tá a pẹ̀lú àlàmú o láyé jẹ́ kó sọ wá sówó sọmọ sàlàfíà àìkú balẹ̀ ẹ̀kọ́ ogun ajá àròṣe ogun ajá ọlọ́njọ́ wọlá pé ẹ̀sán jẹ́ gbogbo tá a bá fẹ́ jẹ́ kó sàn wá sọ́wọ́ tí ìdákẹ́ bá jẹ́ kó sàn wá sọ́mọ́ ogun ajá àsámi wà òde gbọ́rọ̀ wà ọlọ́njọ́ jẹ́ kó fìrì owó wá wálé iṣẹ́ tó lọ parí jẹ́ kó fi ti wá wálé kọ́mọ fẹ́ jẹ́ wá wálé ogun ọmọ fi kú wá wálé wọlá wá ìkáwá mẹ́wàá ní òtítì lọ àbáka ọlọ́jọ́ sẹ́ẹ̀bẹ̀ ọlọ́mọlágbára ńlá.